Ẹ káalẹ́ gbogbo ọmọ Odùduwà, ẹ káalẹ́ mo kí gbogbo lé báyìí, mo kí gbogbo lé. Ọ̀rọ̀ alẹ́ yìí a máa ṣe nǹkan tá a máa bẹ̀ sí ń ṣe ń sìn nìyẹn, bóyá a máa bẹ̀ sí ní sọ̀rọ̀ nǹkan báyìí tá a bá ti ń rí ojoojúmọ́ a máa sọ̀rọ̀ ń pa bó ṣe ń pa àwọn èèyàn wa ní kọ̀ọ̀kan. Bóyá tá a bá ń ṣe yẹn, bóyá gbogbo wa á bẹ̀rẹ̀ sí ní jí pé ókè o, nǹkan báyìí ti ṣẹlẹ̀, ó ti di kejì báyìí. Àná a gbé ọ̀rọ̀ ẹni tí wọ́n pa ní December àgbéjáde. Èní a gbé ẹni tí wọ́n pa àgbẹ̀ tí wọ́n pa àwọn àgbẹ̀ ọ̀rọ̀ ẹ̀ la máa mẹ́nu bà lẹ́nìí. A dẹ̀ máa rí àwòrán ẹ̀ kí Ọlọ́run fọ̀run kẹ́. Ṣe rí ọ̀rọ̀ wa ṣé wọn ká ti sísọ ti kọjá ṣíṣe ló kàn fún gbogbo wa o. Pé à ń dúró dèèyàn kan, gbogbo àwọn tẹ́ ń dúró yẹn bẹ́ẹ̀ ṣe ń dúró yẹn ẹ ṣe fi inú àsìkò fẹ́ fi ń dúró yẹn tẹ́ fi ń dúró tẹ́ fi ń wò ẹ yọ inú àsìkò yẹn kẹ́ fi bẹ̀rẹ̀ sí ní ṣètò bẹ́ẹ̀ ṣe máa dáàbò bo ara yín nílẹ̀ wa lọ́hùn. Torí ẹ̀yin lẹ wà ńlẹ̀, ẹ̀yin lẹ wà nínú ìlú yẹn, ẹ̀yin lẹ ń rí, ẹ̀yin ní ibi. Ọlọ́run má jẹ́ kí ibi bá wa, Ọlọ́run má jẹ́ ká rí ibi, kọ́lọ́run dáàbò bò wá. Àmọ́ àwa gan láti dáàbò bo ra wa. Ọ̀rọ̀ tí máa sọ ń sìn ó ká mi lára náà ni ń tẹ́ máa sọ lójoojúmọ́. Sísọ ti kọjá ṣíṣe ló kàn ní gbogbo àdúgbò, abúlé ni o, ìgbèríko ni o, oko ni o, ìlú ni o, àdúgbò gbogbo bí tẹ́ bá wà sẹ́ẹ̀, gbogbo ọmọ Yorùbá ẹ dìde. Wọ́n ń pa wá bí ẹni pẹran ní kọ̀ọ̀kan, adẹ̀dúró adẹ̀ ń wò. Àwọn Miyetti Allah wọ́n ti gba ìlú mẹ́rin lọ́wọ́ wa ní Ọ̀yọ́ state bá ṣe ń gbọ́. Ẹ wò máà tí wọ́n pa lánàá, tí mo sọ pé wọ́n pa náà kí n ṣe lánàá tán pa, tí mo ta sọ̀rọ̀ ń pa máà tán pa ní Àlímọ̀ṣọ́. Ṣé wọn pé àti ìgbọ́lẹ́nu ọba Onírù kó sọ̀rọ̀ sórí ẹ̀ àbí Sanwó-Olú kò, torí Èkó náà ti gbé pa local government area yẹn, Èkó ló wà. Jẹ́ kí ń sìn a máa tún mú máa nǹkan pè ní Agboola. Wọ́n kidnap ẹ̀, àwọn dánàdánà, bóyá Fúlàní wọ́n kidnap ẹ̀. Jẹ́ ká gbọ́rọ̀ ẹ̀ òun rè kọ́lọ́run fọ̀run kẹ́. ń bọ̀ ọ̀rọ̀ èrè o. Arákùnrin náà rè ẹ̀ ń tẹ̀ ń wò yẹn, Olúwọlé Agboola. Olúwọlé Agboola, wọ́n ti lọ rí fọ́tò ẹ̀ lórí Facebook náà ti rí fọ́tò ẹ̀. Àtẹ̀lé mọ̀ọ́mọ̀ mi ò fẹ́ lọ yẹ̀ wò lọ títí, Facebook ni wọ́n ti rí fọ́tò ẹ̀. Ẹ jẹ́ ká ka ọ̀rọ̀ ẹ̀, wọ́n kọ́ lé ìbò àmọ́ àtúmọ̀ ẹ̀. Wọ́n ní àgbẹ̀ yẹn ní Ìbàdàn, Olúwọlé Agboola, wọ́n ní wọ́n kì í mọ́lẹ̀, wọ́n gbé ní ọjọ́ 28 ọdún 2020. Wọ́n gbé ní àárọ̀ ọjọ́ kí ló ń tún kí ni Monday, ọjọ́ ǹjẹ́ kìí ṣe ọjọ́ Tuesday, náà gbé. Ọ̀rọ̀ náà tiẹ̀ ń bọ̀, mo kàn fẹ́ sáré wò kankan nínú wọn. Mo kàn fẹ́ wá kankan ni. Mo ń wò kankan kíákíá báyìí náà ni o. Mo kàn fẹ́ sáré. Ẹ ṣáà mo kàn fẹ́ sáré yẹ̀ nǹkan kan wò nínú. Màá fún yín ní, mo kàn fẹ́ mo fẹ́ kí n tó sọ, mo fẹ́ rí pé mo sọ bó ṣe yẹ kí n sọ náà ni. Ọjọ́ Ìṣẹ́gun, mo ti mọ̀ pé ọjọ́ Ìṣẹ́gun ni, but ọjọ́ Thursday lọ́jọ́ Ẹtì. Ok, so ọjọ́ Ìṣẹ́gun ni náà gbé arákùnrin tẹ̀ ń rí, wọ́n gbé ní abúlé tó ń pè ní, wọ́n gbé nínú oko ẹ̀, Àbáodò area ní Olúkìtìbí lórúkọ ibi tí wọ́n ti gbé. Jẹ́ kí n sáré lọ wò bóyá mo kàn fẹ́ fìyẹn hàn wá ní o. Mo máa padà wá sí, mo fẹ́ sáré ṣe nǹkan kan náà nínú. Ẹ ṣáà fún mi ṣẹ́jú díẹ̀ kan kí n kọ́kọ́ yẹ̀ wò dáadáa. Olúkìtìbí, mo kàn fẹ́ make sure pé mo ṣe ní tí mo kọ́ dáadáa. Kìtìbí, so ẹ̀jẹ̀ wọ̀ náà. ń bọ̀
bọ̀ mo kàn fẹ́ ṣe pàtàkì kéèyàn mọ ndé máa kọ orúkọ ẹ̀ ń fẹ́ kọ orúkọ ẹ̀ dáadáa pàápàá kí n kọ́ orúkọ Olúwọlé Agboola lórúkọ wọn ọ̀gbẹ́ni náà Olúwọlé Agboola kí Ọlọ́run fọ̀run kẹ́ kò bọ́n ṣe pa ṣẹ́dẹ̀ wọn náà wọ́n tún gba owó lọ́wọ́ àwọn ẹbí ẹ̀ wọ́n gba 1.5 million 1.65 million wọ́n gbà lọ́wọ́ ẹbí ẹ̀ ẹ má bínú wọ́n gba 1.65 lọ́wọ́ ẹbí ẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ wọ́n gba 1.65 lọ́wọ́ àwọn ẹbí ẹ̀ 1.65 million naira ni wọ́n gbà lọ́wọ́ ẹbí ẹ̀ sọ̀rọ̀ mi yé yín so wọ́n ní àwọn tó wọ́n ní pé ńgbà tí wọ́n gbé wọ́n gba ransom wọ́n láwọn wọ́n gba owó yẹn owó tó pé kán fi filẹ̀ wọ́n dẹ̀ pa àwọn tó wá gbé àwọn mẹ́fà náà rí àwọn mẹ́fà wọ́n gbé nínú Olúkìtìbí ní Akínyẹlé local government area wọ́n ní àwọn dáhùndáhùn pẹ̀lú ìbọn mẹ́fà wọ́n múra so wọ́n ní nǹkan tí Daily Trust sọ ní pé wọ́n gba 1.65 million látọwọ́ family wọ́n dẹ̀ ṣe pa onítọ̀hún wọ́n ṣe pa ǹjẹ́ rí i pé wọ́n ń pa wá ní kọ̀ọ̀kan báyìí ṣé bá ṣe máa dúró rè mo kàn fẹ́ mọ̀ ni ṣé bá ṣe máa dúró wọ́n ní ẹ̀gbọ́n àbábòrò sí ẹni tó ṣaláì ẹni tí wọ́n pa yìí ló sọ fún àwọn ló sọ pé wọ́n ti pa ẹ̀gbọ́n wọ́n ti pa ẹbí wọn wọ́n ní pé àwọn dẹ̀ sanwó fún àwọn ará bí yẹn ṣé kò yẹ kí ìjọba kọwọ́ bọrú ọ̀rọ̀ yìí mo kàn fẹ́ mọ̀ ṣé kò yẹ kí ìjọba kọwọ́ bọrú ọ̀rọ̀ yìí àwọn ọba wo ẹ jẹ́ ká tiẹ̀ wo ọba ẹ jẹ́ ká wo àwọn wọ́n á mọ̀ pé wọ́n lè ṣe nǹkan kan náà á mọ̀ pé wọ́n lè ṣe nǹkan kan àmọ́ gbogbo tá à ń sọ ẹ gbàgbé àwọn ọba tá à ń sọ gbogbo ẹ̀yin ọ̀dọ́ ládùúgbò bẹ̀ yẹn ládùúgbò kí ládùúgbò náà mo fẹ́ mọ̀ bẹ́ẹ̀ náà ni Akínyẹlé local government area gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ ṣe sowọ́pọ̀ kẹ́ ẹ sowọ́pọ̀ kẹ́ bẹ̀rẹ̀ sí ní dáàbò bo ara yín ẹ má dúró dèèyàn kankan ẹ sowọ́pọ̀ wọ́n ti pa ọ̀gbẹ́ni ìsìn wọ́n ti gba ẹ̀mí ẹ̀ wọ́n ti kó àwọn ẹbí ẹ̀ sí ìbànújẹ́ wọ́n gba owó lọ́wọ́ wọn wọ́n tún pa wọ́n tún pa àwa ọmọ Yorùbá ẹja àrò ọ̀rọ̀ yìí ó ń kọ mí lónìí mo ṣe ń bá yín sọ mo ní kí n mú èrè ọ̀rọ̀ yìí kí a fi tó gbogbo wa létí pé ibi tí ọ̀rọ̀ ń lọ ẹ wò náà ẹ jẹ́ kí n lọ wo Facebook page mi àmà lọ yẹ̀wò náà mo ń bọ̀ mi kàn tí ìfẹ́ wọ̀ láì jẹ́ pé mi kàn fẹ́ wọ̀ láì pé mo kàn ọ̀rọ̀ yìí bó làwọn ọlọ́pàá wà nígbà tó bá ń pa àwọn èèyàn báyìí bó lọ́n wà ṣé bó kí ni ṣe ń bọ̀ mo kàn fẹ́ yẹ̀ wò ni mi ò fẹ́ gbé jáde láìpẹ́ mo rí pé mi mọ̀ ṣóun nìyẹn irọ́ lè má jọun mi sure òun kọ́ yẹn but anyway wọ́n ti lọ ṣèwádìí wọ́n ṣèwádìí lórí ẹ̀ àwọn Daily Trust pẹ̀lú àti àwọn Sahara Reporters wọ́n ṣe àwọn ìwádìí yẹn ibi tí ọ̀rọ̀ yìí wà wọ́n ń pa wá ní kọ̀ọ̀kan o ṣé bá ṣe máa wò rèé ẹ̀yin ọmọ Odùduwà ṣé bá ṣe máa wò rèé mo kàn fẹ́ mọ̀ ṣé bí àwa ṣe máa wò rèé ṣé bá ṣe máa wò bó ṣe máa pa wá ní kọ̀ọ̀kan rèé torí ibi tọ́rọ̀ yìí wà kò bójúmu o kò bójúmu rárá ni kò tiẹ̀ bá ojúmu rárá kò bọ́ sí rárá ni tírọ̀ mí yẹn kò bọ́ sí rárá ni gbogbo ilé tó ń ṣẹlẹ̀ yìí ẹ má jẹ́ kí a kàn káwọ́ lẹ́rú bí bàtà kàn káwọ́ lẹ́rú ni
ìní wọ́n pa èèyàn kan ọ̀la wọ́n pa èèyàn kan agbọ́pọ́n wọ́n pa èèyàn kan ní Ṣakí bẹ́ẹ̀ náà kinní kan igbá àwo agbọ́pọ́n mọ́tò kọlu èèyàn kan Yorùbá ṣá Yorùbá kí ló dé adẹ̀dákẹ́ ọ̀rọ̀ yìí ó ti kọjá kadákẹ́ kí là ń ṣe ní gbogbo àwọn àdúgbò wa gbogbo ilé ìta ń sọ yìí pé ẹ̀ ń bára wa ẹ má gbàgbé ọ̀rọ̀ pé à ń bára yín jà ẹ jẹ́ ká kọ́kọ́ gba òmìnira ẹ jẹ́ ká kọ́kọ́ dáàbò bora wa ná ká tó ṣe nǹkan kan ìdáàbòbò àgbẹ̀rẹ̀ tí àwọn kí mo dẹ̀ mo sọ ń jọ sí mo sọ níjẹ́ ló ń sìn pé ẹ wá o gbogbo àwọn àgbẹ̀ wa o ní àdúgbò wa o ẹ jẹ́ ká kọjú sí wọn ká bẹ̀rẹ̀ sí ń dáàbòbò wọn àwọn náà ṣe pàtàkì ǹjẹ́ ẹ̀rí báyìí sìn nígbà tí èèyàn fi nǹkan sẹ́nu sọ̀rọ̀ mi ò dẹ̀ fi nǹkan kan sẹ́nu sọ̀rọ̀ mi ò ṣé mi ò kúkú mọ̀ mo kàn mẹ́nu bà pé àwọn àgbẹ̀ wa o àwọn àgbẹ̀ ni mo sọ ẹ jẹ́ ká tún wò bóyá mo tún rí ẹlòmíì tí máa tún fi kún ọ̀rọ̀ yìí torí mo rí nǹkan kan lórí Facebook tí mo fẹ́ bẹ́nu bà tẹ́lẹ̀ bọ̀ tí mo kọ́kọ́ ṣẹ̀ṣẹ̀ wá sí mi lọ́kàn sí ni mo ní kí n sáré ká tún fi ọwọ́ ká tún mẹ́nu bà kí n tó tẹ̀síwájú màá tún kà yín náà fún yín wọ́n pa wá ní kọ̀ọ̀kan a lè máa dákẹ́ bẹ́ẹ̀ yẹn a lè máa dákẹ́ ẹ jẹ́ kí n wò náà mo fẹ́ wo ibi tí ó wà yìí ń bọ̀ o ilé ìkọlà ń sọ yẹn kọ́ wá yẹn jàre yẹn kọ́là ń wá ń bọ̀ ṣáà kí n mú eléyìí náà ká mú ọ̀rọ̀ tí a fẹ́ mú yẹn ká mú lẹ́nà. báwo ló ṣe máa wọ́n gba 1.65 million lọ́wọ́ ẹbí wọ́n dẹ̀ pa àwọn èèyàn wa ọ̀rọ̀ yìí ti kọjá sísọ ṣíṣe ló kọ̀ fún wa báyìí. mo dẹ̀ fẹ́ sọ kínní kan wọ́n bi àwọn Fatai Oseni wọ́n bi ní àwọn ìbéèrè kan lórí ọ̀rọ̀ àwọn Miyetti Allah torí à ń gbọ́ pé Miyetti Allah àti àwọn ìjọba ilẹ̀ àtàwọn Àmọ̀tẹ́kùn wọ́n ń ṣiṣẹ́ papọ̀ nílẹ̀ Ọ̀yọ́ a dẹ̀ gbọ́ pé ní wọ́n ti gba ìlú mẹ́rin pé àwọn náà ń darí ìlú mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ní pé torí ìjà ń ṣe torí àwọn sẹ́ríkì tó wà ń lù ṣé sẹ́ríkì ló lè lù àbí àwa ọmọ Yorùbá ṣebí sẹ́ríkì àwa ọmọ Yorùbá la fáwọn sẹ́ríkì ńlẹ̀ tábàtẹ̀ talẹ̀ fún wọn ṣé kán wá kó wa lérú ńlẹ̀ wa ni ọ̀rọ̀ yóò yé mi o ẹ jẹ́ ká gbọ́n tí ó tẹ̀ máa sọ ń bọ̀ máa fi hàn yín sìn. The law was signed by His Excellency Governor Seyi Makinde but the operationalization of that outfit did not start until about 6 weeks ago, I think, because the recruitment exercise with the commander of Amatekun. Even as of last week, in my office, we also held an interaction, a collaborative meeting that involves the Commissioner of Police, the commander of the Operation Burst, that's the garrison commander here, the commandant of the Civil Defense, DSS, all the other security outfits, with the chairman of the local governments. And, because of what has been happening in certain parts of your state, the way forward was set out to say that it has to be an all-inclusive exercise. So there is nothing that has been done that is not done inclusive of every stakeholders. So it's not as if one person is singled out. And so àwọn Fúlàní wọ́n ka àwọn Fúlàní gẹ́gẹ́ bí stakeholder pé wọ́n ní ọwọ́ nínú ọ̀rọ̀ tiwa. Ṣé àwa Yorùbá ẹjọ́ mo kàn fẹ́ bí wọ́n mo fẹ́ bí ìbéèrè yìí ṣé àwa Yorùbá ṣé alẹ́nu ọ̀rọ̀ nínú nǹkan tí àwọn Hisbah bá ṣe nílẹ̀ Haúsá àbí Fúlàní ṣalẹ́nu ọ̀rọ̀ ńbẹ̀. I've always avoided situation where you labeled criminal elements, where you use the ethnic or tribal coloration to label criminals. Criminal elements are criminal elements that have been left for so long. In those days, so they are not now permitted to go there because the farmers don't want to go and do a farm where by the time he wants to harvest, that is when they will say, oh, it's been acquired by government, they will destroy publication. How they will whatever the issue of human rights.
So for everyone that is recruited, even the people that make noise now, go and give them uniform. Why is everybody the people that they classified as Amotekun? It may seem as if it is Oyo State, it's only Oyo State Amotekun that has been having this, has been facing these allegations of extrajudicial killings and all that. Why is that? The people that have facts with regards to extrajudicial killing, the police is there to investigate. So once they have such facts, they should bring them out. Some states have also carried out operation before. Yes, all these allegations will be made. Criminal elements will always look for a way to turn things around. And that is why we're having what we're having at this time. I'm not going to say that the NSAS protest was bad, but we have seen the outcome. That are criminally minded. That people take for it. Like I've said today. The other one we said shoulder. Where asked to do medical. The people that are nobody, that are your friend, I think that I'm the executive secretary given to the formation where the plan for because the society is not static. So to say that to put an attestation to say that this person you want to recruit is always making trouble in the compound, is always trying to Amotekun that has been having this using in other number of people go. Okay, mi mo tún ṣẹlẹ̀ ńbẹ̀ máa pè padà wá. Ẹ jẹ́ kí n tún máa pè padà wá sí yín kàn ṣe mẹ́yẹn ni. Ẹ ṣáà máa wòran. Of the 6 southwestern states. So globally, do not operation and they encounter people who are carrying more sophisticated weapons than them. In most of the operations they've been carried out, it is not done single-handedly. It's always been done. I have mentioned before that a collaborative effort, an hybrid solution using the conventional security, the non-state actors all together. So including members of the occupational group, that's the Miyetti Allah. Using one low Miyetti Allah. One Miyetti Allah. Àwọn daran tó sọ fún wa pé tá a bá gbà kan àwọn bá daran àwọn máa fún wa wàhálà. Wọ́n ń lò wọ́n ní ọ̀dọ̀ wa. A dẹ̀ sì ń dúró. Kí là ń dúró de gangan? Ẹ jẹ́ ká gbọ́ lẹ́ẹ̀kan sí o. Ṣé o kí mo ti ń wa ẹ jẹ́ gbọ́ lẹ́ẹ̀kan sí. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí o. That question is not for me. Maybe when you see an Amotekun operative, you can say, okay, I want to test you. Do you even have chance? We have a question from question. It says that how does Amotekun fight off headsmen who are carrying more sophisticated weapons? It's not Amotekun alone that goes into the bush. I had mentioned before that a collaborative effort, an hybrid solution using the conventional security, the non-state actors all together. So including members of the occupational group, that's the Miyetti Allah, and using occupational group. Eric Botu sọ pé occupation ọtí wá gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ occupational group. So àwa Yorùbá ṣé àwa ò wá lè dáàbò bora wa nílẹ̀ tiwa. Ẹ jọ̀ọ́ mo fẹ́ bi arákùnrin yìí kàn fi ibi tí àwa Yorùbá tá wà nílẹ̀ àwọn Haúsá tá wà nínú Hisbah kàn fi hàn wá. Kàn gbé orúkọ wa jáde nínú Hisbah tá fi gbé dáàbò bo àwọn èèyàn nílẹ̀ Haúsá. Tán bá ní dùnbù wa ńbẹ̀. Ẹ máa gbọ́ o. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ yìí o. The elements of the people of Fulani ethnic group that are resident
in the state. So everything work together. So where the elements, what the Amotekun people do mostly is they serve first as the elements that gather intelligence, and when all of them go out together, so everyone knows his capacity. So nǹkan tó ń sọ fún wa ṣe pé Àmọ̀tẹ́kùn àti Miyetti Allah wọ́n ṣiṣẹ́ papọ̀ nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí èmi wá nǹkan kan fi hàn yín lẹ́ẹ̀kan sí kẹ́ lè gbọ́ o, kẹ́ má sọ pé bóyá Citizen AY kan sọ bákan o. Ẹ gbọ́ eléyìí o, ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí. That is his Bible or the Holy Quran that are resident in the state. So everything work together. So where the elements, what goes into the bush. You know, I had mentioned before that a collaborative effort, an hybrid solution using the conventional security, the non-state actors all together. So including members of the occupational group, that's the Miyetti Allah, and using the elements of the people of Fulani ethnic group that are resident in the state. So àwa ò lè dáàbò bora wa. Àwa ò lè aláti dórí àwọn Fúlàní àwọn Miyetti Allah tó ń sọ fún wa pé ká fáwọn nílẹ̀ káwọn fi máa da ẹran àìjẹ́bẹ̀ àwọn máa ṣe wàhálà fún wa. Àwọn lẹ tún wá pè wọlé. Ṣé àwa èmi dẹ̀ ń bi wálẹ̀ kan tí ṣé àwa lè gba èèyàn, ṣé àwa lè mú èèyàn tó jẹ́ Yorùbá lọ sínú Hisbah nílẹ̀ àwọn Haúsá àbí Fúlàní? Ǹjẹ́ wọn ni dúnbó ẹni tọ̀hún? Ẹ wò a ti wà nínú oko ẹrú o, ogun dẹ̀ ti bá wa. Wọ́n ní nílẹ̀ bí kan tó ń pè ní Ìbàràpá ẹ ti gbọ́n sí àti Òkè Ògùn àti ibi tí mo pè é sìn kí lórúkọ bí tí mo sọ ń sìn náà mo fẹ́ ẹ jẹ́ kí n wá bẹ̀ àti Akínyẹlé local government area àti ibi mẹ́rin làwọn arábì náà ti múlẹ̀ ẹsẹ̀ wọn ti múlẹ̀ rárá. Àwọn Sẹ́ríkì wọ́n tún wá ń sọ ń sìn pé Sẹ́ríkì ó sọ pé wọ́n kọjú ìjà sóhun. So Sẹ́ríkì ló nílẹ̀ bá àwa ọmọ Yorùbá pé àwa Yorùbá la wá kọjú ìjà sáwọn nílẹ̀ tiwa. Ọmọ Yorùbá ẹ dìde o. So mo kàn ní kí n mú ọ̀rọ̀ yẹn wá fún wa ni o. Gbogbo àwọn tá à ń sọ pé Àmọ̀tẹ́kùn ẹ jẹ́ kó yé wa o. Fatai Owóṣe ló sọ sìn ẹ gbọ́ látẹnu wọn. Wọ́n ní pé àwọn ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn Miyetti Allah nílẹ̀ Yorùbá o. Ẹ jọ̀ọ́ bá wa bí wọ́n kí ni àwa ní ṣe papọ̀ pẹ̀lú Miyetti Allah nílẹ̀ tiwa. Ìgbà tó yẹ pé Miyetti Allah ọ̀n lé àwa kúrò nílẹ̀ tiwọn. Wọ́n dẹ̀ sọ fún wa pé àwọn làwọn nílẹ̀ pé àwọn láti dẹran bí tó bá wù wọ́n. Bóyá ó jẹ́ oko àbí kò jókòó. Sọ̀rọ̀ mi yé yín. Ẹ rí pé àwọn ọba ṣé àwọn tí a lè gbọ́kànlá ṣé ọ̀rọ̀ tá à ń gbọ́n sìn ṣé a rò pé ṣé ẹ lè gbọ́kànlé Àmọ̀tẹ́kùn? Ṣé a lè gbọ́kànlé Àmọ̀tẹ́kùn báyìí nínú ọ̀rọ̀ yìí? Ṣé a lè gbọ́kànlé Àmọ̀tẹ́kùn nínú ọ̀rọ̀ tẹ́ gbọ́ báyìí? Ẹ rò ó, ẹ̀yin ọmọ Odùduwà ẹ já rò ó. Èmi á dá dúró báyìí. Mo kàn ní kí n mú ọ̀rọ̀ ìwá náà ni. A tún máa sọ̀rọ̀. Ṣé rí gbogbo kí ni bàbá ṣe ń gbọ́ ẹ jẹ́ kó ẹ fi tó àwọn èèyàn wa létí. Kí Ọlọ́run fọ̀run kẹ́ arákùnrin tí wọ́n pa yìí, kí Ọlọ́run fọ̀run kẹ́ torí tí ó ṣẹlẹ̀ sí yìí kò bọ́ sí. Olúwọlé Agboola wọ́n pa kí ni ìjọba máa ṣe sí ọ̀rọ̀ yìí? Ẹ máa wòran àwọn ìjọba wọn ò ní dá sí, wọn ò ní wá bó ṣe máa gbé owó padà fún ẹbí, wọn ò ní wá bó ṣe máa lọ síbẹ̀ kán fi hàn, ẹ ní rí àkọ́kọ́ àwọn olórí ìjọba kan wá kán síbẹ̀ nígbà tó bá máa sin o, wọn ò ní débẹ̀, wọn ò ní lọ kí àwọn ẹbí, wọn ò ní ṣe nǹkan kan, wọn kàn máa sọ̀rọ̀ ni, wọn máa ní àwọn ti sọ àwọn ń bá wọn ẹ wòran. Ǹjẹ́ arákùnrin yìí ǹjẹ́ ó sọ nǹkan kan nípa ọ̀rọ̀ yìí? Ó dẹ̀ ti ṣe láti December o. Ṣé àkàrà wa kún ni? Ṣe béèyàn rèé, ṣe bá ara wa nìyí. Ẹ wò ẹ̀yin ọmọ Odùduwà, ẹ jẹ́ kí n wo bóyá màá rí ìkọ̀kọ̀ sí kí n tó máa lọ, kí n tó parí ètò, mo kàn fẹ́ fi nǹkan kan hàn wá náà nílẹ̀ kan sí náà, mo kàn fẹ́ wá jáde. Àmọ́ ṣe rí ọ̀rọ̀ yìí
a gbọ́ pé àwọn darandaran mo ṣe gbọ́ àwọn tó daran ní Ṣakí wọ́n ní pé Yorùbá náà ni ló ṣe àmọ́ òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ wọ́n ní pé kì í ṣe pé Yorùbá ló lẹ àwọn ẹran àmọ́ ọmọ tọ́pa náà Yorùbá ni so kò ní jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ ó yé wa àmọ́ síbẹ̀síbẹ̀ títí wa ó yẹ kó jẹ́ pé kó yẹ kí nǹkan báyìí kò yẹ kó máa ṣẹlẹ̀ ẹ̀mí èèyàn ló ṣe pàtàkì jù nínú ọ̀rọ̀ yìí so mo kàn ní kí n mú yẹn wá fún yín mo kàn ní kí n mú ká mẹ́nu bà ọ̀rọ̀ yẹn náà ni wọ́n pa á lójoojúmọ́ òun wọ́n pa á lójoojúmọ́ kí la ṣé akọ̀ máa wò ni ṣé akọ̀ máa wò ṣé akọ̀ máa wò ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká parapọ̀ ní ìlú mẹ́jẹ̀jọ ká bẹ̀ sí ń dáàbò bo ara wa ẹ má dúró dà Àmọ̀tẹ́kùn mọ́ ẹ ti gbọ́ ń sìn o Àmọ̀tẹ́kùn ń bá Miyetti Ara ṣiṣẹ́ ewu ńlá dẹ̀ ni fún wa ẹ jọ̀ọ́ tẹ́ bá rí ibi tí àwa àwọn Hisbah tán ti lè gbà kí àwa ọmọ Yorùbá ká bá wọn ṣiṣẹ́ nílẹ̀ Haúsá ẹ jẹ́ ká mọ̀ torí àwa ò tí rí tó ọ̀rọ̀ yẹn ò jù bẹ́ẹ̀ yẹn lọ ẹ wo ó wà ló kù sí o sísọ ti kọjá ṣíṣe ló kàn ẹ jẹ́ ká sowọ́pọ̀ gbogbo àwọn ọ̀dọ́ wa àtàwọn alágbára wa ẹ gbàgbé gbogbo àwọn tó kù ẹ jẹ́ kí àwa tó kù àwa ọmọ ilẹ̀ Yorùbá ká bẹ̀ sí ń dáàbò ara wa ẹ bó ṣe pa ọ̀gbẹ́ni tán pa níjọ́sí níjẹ́ ló ń bíbáyìí tí mo fi hàn ẹ bó ṣe pa wọ́n pa bẹ́ẹ̀ ní pẹran nsìn ẹ wá ń gbọ́ pé ẹ ń ṣiṣẹ́ pẹ̀lú báwo ni Àmọ̀tẹ́kùn ṣe máa ṣiṣẹ́ pẹ̀lú Miyetti Ara ẹ jọ̀ọ́ ẹ ṣàlàyé kàn ṣàlàyé fún wa kò bọ́ sí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ ti gbọ́n ta sọ́nsìn ẹ jẹ́ ká dìde ká bẹ̀rẹ̀ sí dáàbò bọ́ra wa ládùúgbò wa ẹ má filẹ̀ lọ́wọ́ àwọn arábí mu wọ́n máa pa wá ní kọ̀ọ̀kan ni tó ọ̀rọ̀ yẹn ò ju bẹ́ẹ̀ lọ àtúmọ̀ ojoojúmọ́ sìn àmọ́ máa kọjú sí ọ̀rọ̀ yìí torí yẹn ló ń pa wá ànídákẹ́ o ànídákẹ́ àní sọ̀rọ̀ tán Èdùmàrè Oòduà àgbèwà o kò ní sú wa kò ní rẹ̀ wá ẹ jẹ́ kí gbogbo wa ká tẹ̀síwájú pẹ̀lú lórí iṣẹ́ yìí ẹ ṣeun gan ni ó dàbọ̀.